Gbogbo ilé ẹkú ló gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi, ojú yín ò ní fọláṣẹ Ẹlẹ́dùmarè ọba. Gbogbo ọmọ Olúyọ̀lé tí bá ń bẹ níbi o, mo pẹ́ gbéra nílẹ̀ ẹja rere bàbá tó bí yín lọ́mọ. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn, ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ. Ọmọ arólò ẹ̀sà ọ̀gbìn wọn mọ̀ sàpọ̀n lẹ́yìn dada. Ìbàdàn mẹ́sẹ̀ ọ̀bọ̀ nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn, bẹ́bí nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni bàbá yín ní rọ̀ta sílẹ̀ kógun ó tó dé, torí tógun làkó Ìbàdàn. Ìbàdàn lábẹ́ kó má jagun mọ́ títún bá ní fíwọ́ ogun ní kíkan ní kíkan, bẹ́bí nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni ọmọ ọ̀dọ́gbọ́n yọké ní o ẹ̀sà ọ̀gbìn ológbòjò lọ́lẹ́yọ̀ oníkéré. Eégún ló di mẹ́fà lòmí lé o, kí ní ṣètòbìnrin ọ̀ máa wo. Bàtà ń ló di mẹ́fà nígbàlẹ̀, èmi ní ṣètòbìnrin ọ̀ máa wo. Ẹ̀kú ló di méjì mo lò ó gbogbo, ẹ wá aṣọ egúngún bó ti lu ká mi lára bí àjèrè. Bí wọ́n bá wá sọ pé Ìbàdàn tí ó gbójú owó, ẹ bá mi wí fún wọn pé bàbá yín ló kó bàbá tiwọn lẹ́rú lójú ogun, lẹ́yìn fi ń jágbọ́ sásá ogun tí ò ní sá. Ìbàdàn lágbọ́yàyà, ẹ̀yin lágbọ́yàyà àmọ́ ọ̀yà. Ìbàdàn ní dákọ̀lù nǹkan bàbá ẹ̀yin lọ́mọ tẹ́gbọ̀ngbọ̀nà sómi sùúrùsù, bẹ́bí nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ o. Ìbàdàn nílé Olúyọ̀lé o. Gbogbo ọmọ Olúyọ̀lé ó yá gbéra nílẹ̀ kẹ́dìdé. Mbà délé àròló, mbà délé àròló, mbà délé àròló, mbà délé àròló. Òjò ló rọ̀ tí ó dá o, mbà délé àròló. Ọmọ òkè Ìbàdàn o, ọmọ òkè Ìbàdàn, ọmọ òkè Ìbàdàn o, ọmọ òkè Ìbàdàn. Àṣàbí wọlé mi dè o, ọmọ òkè Ìbàdàn. Ìlà ọ̀rọ̀ ọgbọ́n ọmọ ògbó èépàlà o, ìlàládé wà wọn kó ra àdérí. Ọ̀rọ̀gún ti pẹ́ lórí oyè ó dájẹ́, àgbóló àdé pẹ́ lórí ọba ló bá dàṣú wọ. Ọ̀rọ̀gbọ́n ọmọ ṣẹ́kùnṣẹ́kùn alára ni wọn ò bàbá ńṣọ́ńṣọ́. Ọjọ́ ọ̀rọ̀gún tí ìdẹ́kùn ṣe níjọ́sí ni bàbá lára wọn ti já wá aṣọ níhùn. Ọ̀rọ̀gún mọ́sọ̀rọ̀ lómi lólóṣù, ẹ̀yin lọ́mọ ewúrẹ́ là tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede. Àgùntàn la máa jẹ lẹ́sẹ̀ yàrá, àkùkọ gàgàrà tó di kíkọ lálẹ́dẹ̀ láńjọ́sí. Tèwé ni mo yàn kan ìrò ni mo yàn àkàrà. Ẹ̀yin lọmọ gbàrà ṣe mẹ́ta gbàrà ń jọ sí, ìmú ẹ̀kan náà wọ́n ti máa gba àpẹrin ìkan agbọ̀n kan náà èjì ìgbò. Bébí nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni ìlàlẹ̀ téńté, ìlàlẹ̀ téńté, ìlàdóṣù pa òyì. Ìlàlẹ̀ téńté, Ìwó olódò ọba tí ń jẹ́ Tégúnmọ́lá. Ìwó gbogbo ọmọ Ìwó tí bá ń bẹ níbẹ̀, mo pẹ́ mọ́ gbóríkì ní àwọn bàbá ẹ̀mí. Ìwó olódò ọba tí ń jẹ́ Tégúnmọ́lá ọmọ atẹ́ni tó gbìn. Ìwó lọ́mọ akéwú sọ́lá, Ìwó lọ́mọ akóòbí sọ̀rọ̀. Ìwó tó dídẹ̀rẹ̀ pé tẹ́nu rẹ̀ kákó roboto. Odídẹ̀rẹ̀ ọmọ àmàjá mọ́ bí Ìwó gbégbá lọ. Ọmọ olúgbọ́n àgbẹ̀ ni wọ́n ọmọ ọba ìyàmù, àgbẹ̀ ni wọ́n ọmọ olólá ti ń ṣakẹ́kẹ́. Àwọn lálákè ọmọ olóòlà àti ká àbàjá èdìdì sẹ́nu abẹ́jẹ́ ẹjọ́ olóòlà àti wẹ̀wẹ̀ jẹ. Èrò jẹ̀mí àgbẹ̀ tẹ́ ẹ bá ti dójú ọba kẹ́ ẹ dúró, torójóró ni ò jẹ́sẹ̀ yán owó tó mi. Ìrọ̀kẹ́rẹ́ ni ọjọ́ mi ọba ọ̀tọ̀ọ̀rọ̀. Mo pè bọ́mi ọba tòrò, kí la fẹ́ rí humu kọba àmúbọ̀ ọ̀sùn, kí la fẹ́ rí humu bàjágun nílé bàbá tó bí yín lọ́mọ. Bébí nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni Ìwó ń jẹ́, Ìwó ẹ̀ máa bá wo jẹ́. Ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ ìṣẹ̀rẹ̀ mọ́dẹ̀ ọmọ àti ìbá. Adéyẹmí àtọ̀ọ̀dá mẹ́bọ̀n láláàfin Ọ̀yọ́ ń jẹ́ Adéyẹmí tó ṣe bẹ́ẹ̀ tí ó sí láyé mọ́ ọ̀run dẹ́ẹ̀dẹ́dẹ́.
ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ kó dẹ̀lẹ̀ fẹ́ni retí ó sílé ayé mọ́ o. Ọ̀yọ́ wa ló ní nǹkan ní nǹkan san pa umebọ́yọ́ ló ní nǹkan ní kiri ọmọ yẹn ni ẹ̀yin ló máa ń kó bá ilé àdàbà òde àdàbà alẹ́ ní o. Ikú tí ń pọ̀ mọ́ tí bàbá ń dúpẹ́ àrùn tí ń sọ ọmọ tí yá ògbìdọ̀ ògbìn ni nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ. Ọ̀yọ́ ọmọ Aláàfin Oǹdó pàṣẹ ìfẹ́rẹ̀ mọ́dẹ ọmọ àti ìbá Adéyẹmí àti ọ̀dà òun làláàfin tó Ọ̀yọ́ ń jẹ́ Adéyẹmí tó ṣe bẹ́ẹ̀ tó sí láyé mọ́ o. Ẹ̀rí Adébímpé ọmọ Aṣákẹ́kẹ́ Adébímpé Èjìgbọ̀rọ̀ Aládélẹ̀ ìyá Kàndé ẹ̀yin lọ́mọ Ajíbóyìnbó sí eléri Ọ̀yọ́ ó má gbọ́dọ̀ ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yọ́ lè téńté Ọ̀yọ́ lè téńté Ọ̀yọ́ tó ṣùpá o Ọ̀yọ́ lè téńté. Gbogbo ọmọ Lísàbí ó yẹ jàre lé àwọn bàbá ẹ̀yìn Ẹ̀gbá mọ́ Lísàbí ọmọ Gbogbo àkàlẹ̀ yín lọ́bẹ̀rin jogún ọ̀la o. Ẹ̀yin lọ́mọ òṣìlẹ̀kùn palẹ̀ ẹ̀kúndé tí wọ́n ń korí kí àwọn bàbá ẹ̀yìn ọmọ àrídí ògbó lójú ogun ọmọ asẹ́tí ọmú mi ní kíkan kíkan Ẹ̀gbá bí ọ̀rọ̀ mi àpagi Ẹ̀gbá bí ọ̀rọ̀ mi ìrìn àpọ̀ ọ̀pẹ ẹ̀yin lọ́mọ́rọ̀ tí ń dún nọ́múnọ́mú nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin tí Golúmọ̀ dádì owó ẹ̀ tí Golúmọ̀ gòkè ọ̀rọ̀ àwọn gbọ́n pọ́mọ tirẹ̀ sábẹ́ ìwé bàbá tí yín gbọ́n pọ́mọ tirẹ̀ sábẹ́ Olúmọ̀ ó mẹ́bí nítorí oògùn Ẹ̀gbá lónìí fífẹ́ òrò tí ń fẹ́tẹ́gún mọ́nú olúgbọ́njọ bí ọmọ sẹ́tí ọmú mi ní kíkan kíkan bẹ́bí nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ Ẹ̀gbá o gbogbo ọmọ Lísàbí ó yẹ ìgbéra ní ilẹ̀ kẹ́kìdé Ìjẹ̀bú gbogbo ọmọ Ìjẹ̀bú tí bá ń bẹ́ẹ̀ níbẹ̀ mo pẹ́ wá gbóríkì ní àwọn bàbá tó bí yín lọ́mọ ilẹ̀ Ìjẹ̀bú ọmọ èrè ní ìwà Ìjẹ̀bú nínáwó dọ́là kò òyìnbó tó dé ìgbà òyìnbó dé lówó òun pọ̀ sí owó dọ́là ló dé lódì tẹ́rí tọmọ Ìjẹ̀bú ẹ̀yin lọ́mọ ẹlẹ́yìn tí Adéwúre òsàdáńdá bí orílẹ̀-èdè èyí ni wọ́n fi ń pè gba Ìjẹ̀bú ni wọ́n fi wí pé ìtọ́ Ìjẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ pátá ń lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ Ìjẹ̀bú mápẹ́lẹ́ Ìjẹ̀bú ọmọ èrè ní ìwà Òṣogbo Òròkí àṣálà ọmọ nílẹ̀ Òbíládé Solú nìyẹn lẹ́yẹlé àrò ààrẹ pẹ̀ta rẹ̀ ó pẹ̀ta bẹ́ẹ̀rẹ̀ mi bá pẹ̀ta mo fẹ́ dápẹ́ mọ̀ ṣe gbà lọ́wọ́ mi ni èsúrú ni wọ́n ń jẹ̀sùn lóṣogbo àkàrà ni wọ́n ń jẹ̀sùn ní Jẹ̀ṣà iyán ni wọ́n ń jẹ lẹ́kìtì Ìkété èsúrú bàbá níjẹ̀ bí ń bá lọ́rọ̀ èkì bàbá yìí tilé lóṣogbo Òròkí ló aró ń bẹ lóṣogbo bàbá ẹ̀yìn lóṣogbo fi ń wù ní lọ Ọ̀ṣun ń bẹ lóṣogbo bàbá ẹ̀yìn lóṣogbo fi ń wù ní lọ tààtàrúgbó tí máa ń jẹ sí Umebájọ́ sílẹ̀ rẹ̀ lóṣogbo ní Òṣogbo Òkè àṣálà Ládé Solú nìyẹn ẹlẹ́yẹ ilé àrò ẹ̀yin làtùpà mẹ́rìndínlógún tó tọ́ka kiri gbogbo Òṣogbo Ọ̀ṣun ni Ọ̀ṣun ni wọ́n ń kóríkì ilé àwọn bàbá tó bí yín lọ́mọ orí ọwọ́ bá mi dánú bàbá ẹ̀yìn sí kẹ́kọ̀ọ́ máa ń kébé èkó fáwọn ènìyàn sí ìmọ̀ fọhùn jọmọ èrè kábọ̀ irúlé èèyàn máa ń fi wẹ́rẹ́ o kágbọ́n lé bàbá yẹn sì máa ń tọwọ́ aláàbòkú lásẹ̀ ilé tí ó mọ̀lẹ́ ọba Oǹdó alẹ́ ń jàjà ogun ṣẹ́ tún dé jàjà ń jàjà jàǹjàjà Oǹdó mẹ́bẹ̀lẹ́ ní òní jàjà mọ́ o mẹ́bí ọ̀jàjà ìnímọ̀ pé ní gbọdọ̀ ọ̀la Oǹdó kan ò gbọdọ̀ jẹ́wé ìran ẹ̀yàn sì gbọdọ̀ jẹun gbogbo bẹ́ẹ̀ èní mọ̀rí ibà lọ́dún àwọn bàbá tó bí yín lọ́mọ etí ní gbẹjọ́bọ̀ ọmọ òròdó gbé Àwóládé ìmọ̀gùn arákùnmáṣe
ìmọ̀gùn ọmọ òrò òmìnire o. Èjì rẹ̀rẹ̀ kò jẹ́ ń bá wọn nájà ní máa gbọ́n. Tòjò rẹ̀rẹ̀ kò jẹ́ ń bá wọn nájà ní rè. Èjìlá tòjò òdà o. Kò má jẹ́ ń bá wọn nájà ní mọ̀ gbọ́ká rẹ̀ o. Jàjàjàjàjàjà Oǹdó mẹ́bẹ̀rẹ̀ yóò ní jàjà mọ́ o. Èkìtì o. Èkìtì kẹta o. Ẹ̀yin lọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Ẹ̀yin lọmọ olókè mẹ́rìndínlógún tí wọ́n ń forí kí àwọn bàbá tó bí yín lọ́mọ. Òkè tí kí mọ́tò láyà. Ẹ̀yin lọmọ àṣà pátádó o. Èkìtì lọmọ àṣòkúta dọ́là. Ọmọ asọyẹ sòrò ìní wọn mọ̀ kì ẹni mọ̀ kì ìní mọ̀ kì nígbà lọ. Èkìtì ọmọ abẹ́wọ́ èṣù gbàgán bẹ́ẹ̀ bá lọ́kà má fi lọ̀ wọ́n o. Ṣùgbọ́n bó tí ilé wù kíyàn kéré tó dákun fi ṣe wọ́n lálejò òde. Èkìtì torí iyán wọn bá wọn rògbòrò. Bàbá yín torí ìjẹ wẹ́wẹ́ bá wọn dáwọ́ gbọ́ ọ̀gbọ̀rọ̀. Kàkà kékìtì jẹun kò sùn wá sí fẹnu ládòyàn o. Torí bí yán bá wọn bí òkòkò wọ́n pẹ́ lọ rè pé pẹ́kìtì ìjẹni. Ẹ̀yin lọmọ ẹkùn pẹ́rán dàgbàyà sí. Ọmọ jìwàjìwà ẹlẹ́kẹ̀ ọmọ agbọ́ná bí adó. Ìní wọ́n ń kórí kí àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ. Ẹ̀yin lọmọ akọ̀wé kọ́ òwúrọ̀ o. Èkìtì lákọ̀wé kọ́ òwúrọ̀ o. Aláràgbà ayídọ́ o. Ẹ̀yin lákọ̀wé kọ́ òwúrọ̀ o. Aláràgbà yẹ o. Ẹ̀yin lọmọ òkè kan òkè kan. Òkè kan òkè kan tí kì í kí mọ́tò láyà nílé yóò. Bíyàn bá wá mọ̀ bí òkò o. Wọ́n pẹ́ lọ rè bẹ́ẹ̀ pẹ́kìtì ìjẹni. Orí ó bá mi dàlú bàbá ẹ̀yìn sí. Èkó máa ń kẹ́bẹ̀ èkúta mẹ́niyàn sí ìmọ̀ fọ̀hún jọmọ ènìyàn. Ìyẹn lára ilé tí ó mẹ́rẹ̀ ọba. Èkó àkété ìlú ọgbọ́n. Èkó àkété ìlú òkun alúgbó omi ni. Èèyàn tó bá dèlú Èkó ti ọgbọ́n. Ọgbọ́n onítọ̀hún ó tún dọ̀rùn alákejìkejì ni. Ẹ̀yin lọmọ ríní abẹ ẹ̀rín kún yẹ̀kẹ̀ ọmọ ọbúní ìbúní abẹ eégún wọ́n ti nínú ilé àwọn bàbá ẹ̀yin ni. Ó yá ẹja relé bàbá mi o. Ìbàràpá méjèèjì ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí mi lọ́mọ. Ìyẹn nílé ọlọ́gbọ́n àyíkí o. Ọmọ ayíbìrì ká tí ó di. Ọmọ lọ́n tó lọ lókè dèrè kọ́ lọ́lọ́ má bàa pọ̀lọ́mọ́. Ṣé bẹ́mi lọ́mọ lọ́lọ́ ló lọ́sàn? Alágbà lọ́lọ́ lóru. Ọmọ bóun lókè dèrè ọmọ pàgbóńgó dání torọ́ pàgbóńgó lọ́ fi mọ́lé ọba. Èmi lọ́mọ asọ́gbọ́dí ilé o. Ọmọ asọ̀gbọ́dí ìgboro. Ọmọ asọ àtàndọ́jà. Ọmọ ayé tí ń pọnmọ rẹ̀ lókè ìdó. Ọmọ ayé lógún pa mí ń kú dandan. Ọmọ òkè dèrè lọ́gbọ̀n. Ìdèrè súró ọkọ̀ ọ̀lú bá ń tata o. Ìní wọ́n ń kúrí kí àwọn bàbá mi. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjọrò fún. Ọmọ arọ́ọ̀lọ́ ẹ̀sà ògbìn wọn mọ̀ sàfáàlẹ̀ ẹ̀rìn dáadáa. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjọrò fún. Ẹ̀yàn ọmọ pé ibi ogun ti bẹ̀rẹ̀ ibẹ̀ lápè níbẹ̀rẹ̀. Ibi ogun parí sí ibẹ̀ lápè lógún pa ó. Ibi ogun wá gbé dìjà ibẹ̀ lápè ní bòdì ìjà. Ibi ogun gbéyẹ bàbá yín ibẹ̀ lápè láyẹyẹ. Mẹ́bí nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ o. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjọrò fún. Ọmọ arọ́ọ̀lọ́ ẹ̀sà òfin wọn mọ̀ sàpáàlẹ̀ ẹ̀yìn dáadáa. Ọmọ ọ̀dọ́gbọ́n yọ pé ní yóò ẹ̀sà òfin ológbòjò lẹ́lẹ́yọ̀ oníkéré. Eégún lódì mẹ́fà lò nílé o. Kí ni ṣètòbìnrin náà máa wo? Bàtà ń lódì mẹ́fà nígbàlẹ̀. Èmi ní ṣètòbìnrin náà máa wo. Ẹ̀kú lódì méjì mo lò ó gbogbo. Ẹ wá ṣe gúngún bó ti lu kámi lára bí àjèrè. Bí wọ́n bá wá sọ pé Ìbàdàn tí ó gbójú owó. Bá mi wí fún wọn pé bàbá yín ló kó bàbá tiwọn lẹ́rú lójú ogun. Lẹ́yìn fi ń jágbọ́ sásá ogun tí ò ní sá. Ìbàdàn lágbọ́ yàyà. Ẹ̀yin lágbọ́ yàyà ọ̀mọ́ ọ̀yà. Ìbàdàn ní dákọ̀lù nǹkan bàbá ẹ̀yin lọ́mọ òun tẹ́ gbòǹgbòǹnà sómi sùúrù. Ogun ò kó bàbá yín lórí ọ̀lẹ́ ìlérí.
toró lórí ológun bàbá ẹ̀yìn bàbá yín ní rọ̀ta sílẹ̀ kógun ó tó dé torí tógun là kó Ìbàdàn lábẹ́ kó má jagun mọ́ títún bá ní fíwọ́ ogun ní kíkan ní kíkan ará akẹ́rẹ́ níyàn nínú ilé àwọn bàbá ẹ̀yìn kórí ọba mi dẹ́rù bàbá ẹ̀yìn sí kéèkó máa ń kẹ́bẹ́ òkú kámi ni ó sì mọ̀ fún ìjọmọ èmi ìyẹn láṣẹ rẹ̀ tó mẹ́rẹ̀ ọba ọmọ Èjìgbò mẹ́kùn ewu lẹ́wù ìrìn ọmọ adẹ́lẹ́ gbòwúra ewu kéré ọmọ jalangba tí ń bẹ nígbó ìyàbọ̀ ṣẹ̀yàn gbọ́dọ̀ fọ́hùn òdì ìwírí mọ́rọ́ lọ́dọ̀ yá kí mo róúnjẹ wẹ́rẹ́ mo sáwọ́ ògbóló ǹjẹ́ bọ́ ní bàtà ẹgbẹ́ èdè bọ́ọ̀bọ̀ ní bàbá ń ta ẹgbẹ́ ẹ̀fà ẹgbẹ̀rin ìdílógún ni wọ́n ń kóró nílé lọ́wọ́ ọmọ ló sábà kíkin òmùlẹ̀ kíkin bọ̀ wá nílé àwọn bàbá tó bí nílọ́mọ Èjìgbò. Ẹ kú dédé wòye gbogbo bí tẹ́ bá ti gbọ́ mi àti bí tẹ́ ti ń wò mí. Orúkọ mi ni Àṣàbí Ọba. Mo jẹ́ ọ̀kan lára àwọn akéwì kíkéwì ní àgbáyé. Nǹkan tó mú mi tí mo fi bẹ̀rẹ̀ ìwé kíké yìí ni pé ó ní ẹni tí mo wò gẹ́gẹ́ bí ọ̀gá bẹ̀rẹ̀ bí aṣíwájú ìyẹn Ọlámilékan Àkànó akéwì àgbáyé àti bàbá wa náà bàbá Ajóbíewé. So àwọn yẹn ni mo rí ni mo dẹ̀ fi rí pé ó dà pé nǹkan báyìí mo lè ṣe mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. So mo jẹ́ ọ̀kan lára àwọn ọmọ akéwì àgbáyé ẹni tó kọ Olóòdẹ tí gbogbo yín bá rántí. Student wọn ni mo jẹ́ ìyẹn ọmọlẹ́yìn wọn mo jẹ́ ọ̀kan lára wọn. So ewì dùn ewì dẹ̀ jẹ́ nǹkan tí kò síbi tá lè ti lè kéwì a lè ké ní ibi tó ti ń sin òkú a lè ké níbi tó ti ń ṣe ọjọ́ ìbí a lè kéwì níbi tó ti ń ṣílé kò síbi téwì ò ti ní wúlò ó dá lé lórí àwọn ọ̀rọ̀ tá a máa sọ nínú ewì yẹn torí ewì tá a máa sọ fún ẹni tó ń ṣe ọjọ́ ìbí kọ́ la máa sọ fún ẹni tó ń ṣílé ìyàtọ̀ tó kàn wá ń bẹ nìyẹn ewì dẹ̀ dùn gan gbogbo ewì ló dùn. gbogbo ilé ẹkú lé o ẹkú àtàrà ṣàlàáfíà lẹ́wà orúkọ mi ò yí padà Àṣàbí Ọba àlè èmi ń jẹ́ èmi làlàṣàbí tó gbajúgbajà èyí tó gbajúgbajà tó gbé ẹyẹ sí. Ewì jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ láti máa ṣe ó dẹ̀ jẹ́ pé abínibí mi ni wọ́n bí mi mọ́ ni ṣùgbọ́n tí mo dẹ̀ rí pé mo lè kéwì pé mo dẹ̀ lè ṣe mo wá bọ́ sí orí ẹ̀rọ ayélujára mo wá àwọn tí wọ́n ti kéwì síwájú ibẹ̀ ni mo ti rí bàbá wa Ọlámilékan akéwì àgbáyé àti bàbá wa Ajóbíewé. So mo wá pinnu láti darapọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ bàbá wa akéwì àgbáyé ìyẹn tó kọ Olóòdẹ. So ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní kéwì tọ́dẹ̀ ń tọ́ mi sọ́nà tó ń fi bọ́ ṣe hàn mí. Ewì dẹ̀ ti jẹ́ nǹkan tá a máa fi ń gbé àṣà àti èdè lárugẹ. Ewì dẹ̀ pín sí ọ̀nà oríṣiríṣi kò síbi tá a lè ti kéwì a lè ké ní ibi tó ti ń sin òkú a lè kéwì níbi tó ti ń ṣe ọjọ́ ìbí a dẹ̀ lè kéwì níbi tó ti ń ṣílé a lè kéwì níbi tó ti ń ṣe ìgbéyàwó nǹkan tó kọ̀ máa yàtọ̀ ń bẹ̀ ni àwọn ọ̀rọ̀ tá a máa sọ nínú ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Ewì dẹ̀ ẹni tó bá fẹ́ kọ́ ewì wọ́n lè kọ́ ẹni tí ó bá dẹ̀ ní ẹ̀bùn ẹ̀ ó máa build ẹ̀ tó máa fi tí gbogbo ayé á fi lè rí. So bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ò really ní ìlú tí mo fẹ́ràn jù torí tó bá kọ́ wa nìkan lẹ́rìn a lè rò pé òun ló dùdù tó bá tún dọ̀là tó bá kọ́ wa ní mi bí Èkìtì ìyẹn tó máa dùn ju èyí tá kọ́ lánàá lọ. So ewì dùn bá jẹ́ pé nǹkan téèyàn nífẹ̀ẹ́ sí láti ṣe ó jẹ́ nǹkan tó dùn púpọ̀. Ẹ̀rí abínibí yàtọ̀ sábílítì kò sẹ́lẹ̀wì nílé bàbá tó bí mi lọ́mọ o bẹ́ẹ̀ ni ò sọ lórí kò màmá sọ lórí nílé yèyé mi àtẹ́lẹwọ́ tẹ́rì yẹn o àtẹ́lẹwọ́ mo bá lọ o èmi ò máa mẹ́ni tó kọ́ ọ ẹ̀rí kìnìún ọ̀hún ń já wọ́jà sẹ́ ń dánú mi rò ó ní kí n mọ̀ ọkọ kí n mọ̀ wí ewì ń bẹ́ẹ̀ ni kú mi.